a káàbọ̀ lónìí sí ìkànnì èdè Yorùbá dùn. Gbogbo ìgbà ni màá kọ́ lórin fún wa wípé èdè Yorùbá ó dùn ún kà, ó dùn ún kọ, ó dùn ún gbọ́, ó dùn ún sọ. Tọ́kàn wa bá ti wà níbẹ̀ kò ṣòro rárá. Ní òní a ó tẹ̀síwájú lórí àkòrí ẹ̀kọ́ tí a ti ń kọ́ tí ṣe Know Your Temperament. Èyí tí a ṣe kọjá a sọ̀rọ̀ nípa sanguine. Sanguine ni ọlọ́yàyà, àwọn ọlọ́yàyà. A sọ̀rọ̀ nípa àwọn ọlọ́yàyà, a sọ̀rọ̀ nípa àwọn ìwà tó dára nínú àwọn ọlọ́yàyà, a sì sọ̀rọ̀ nípa àwọn ohun tí wọ́n ń ṣe tí ò dára. Bábọ̀ wọn ní èèyàn kì í mọ̀ rìn kórí máa mì, ó ṣe tó bí òwe. Kò sí bí ènìyàn ṣe lè dára tó tí èèyàn ò ní rí ohun kan tàbí méjì tí kò dára nínú ẹni náà. Ṣùgbọ́n bí a bá wá rí ohun tí ènìyàn ń ṣe tí ò dára, ǹjẹ́ ó yẹ kí a yàn án lódì ni? Ǹjẹ́ ó yẹ kí a sọ di ọ̀tá? Rárá, nítorí pé àwa gangan ní ohun tí ò dára nínú ayé àwa náà. Kò sí ẹni tó pé, Ọlọ́run ṣiṣẹ́ lórí gbogbo wa ni. Ní báyìí a ó sọ̀rọ̀ nípa àwọn choleric, àwọn yẹn ni àwọn akọni. Ohun tí a ó sì kọ́kọ́ mẹ́nubà nípa wọn ni their strength, agbára wọn, ibi tí wọ́n dára sí. Ẹ jẹ́ kí a farabalẹ̀ bí mo ti ń bá lọ. Ohun àkọ́kọ́ tí a ó sọ̀rọ̀ nípa wọn ni wípé he or she is strong-willed. Tí ṣòro fún ènìyàn láti yí wọn ní ọkàn padà. Ohun mìíràn ni wípé he or she is practical, real and active. Wọ́n jẹ́ alákíkanjú. Wọ́n bá fún ènìyàn ní iṣẹ́ tí wọ́n bá béèrè wípé báwo ni iṣẹ́ yẹn ò ṣé òun ṣe jáde ní àyẹ̀sà tàbí pé àmú ń ṣe no. Fẹ́ rí gangan, mi ì fẹ́ gbọ́ pé mò ń ṣe, mo fẹ́ rí pé ẹ̀ ń ṣe. Àwọn nìyẹn, àwọn akọni. Ohun mìíràn tún ni wípé he or she is a leader. Olórí ni wọ́n dára láti ṣe olórí. Alákíkanjú ni wọ́n. Tí ènìyàn bá fún wọn ní iṣẹ́, wọ́n á rí dájú wípé àwọn ṣe iṣẹ́ yẹn. So wọ́n dára bí olórí. Òmíràn ni wípé he or she is optimistic. He is positive. Kò sí wípé nǹkan kan ò ṣeé ṣe, ó gbàgbọ́ wípé ohun gbogbo ló ṣeé ṣe. Ṣé mọ̀ wípé apá wọn òun ni agbára wọn. So wọ́n gbàgbọ́ wípé níwọ̀n ìgbà tí mo bá ti fi action ṣe iṣẹ́ yẹn máa ṣe sáà ni. Kò sí wípé kò ṣeé ṣe. Ó ṣeé ṣe, ẹ̀jẹ̀ àṣe, ó ṣeé ṣe. Ohun mìíràn ni wípé he or she is hardworking. Kì í ṣọ̀lẹ, ó jẹ́ alákíkanjú ènìyàn, ó jẹ́ ẹni tí ó lè ṣiṣẹ́, kì í ṣọ̀lẹ. Ẹni tó bá dẹ̀ wá jẹ́ ọ̀lẹ tó bá wà lẹ́gbẹ̀ẹ́, wọ́n lè máa jà torí wípé kò fẹ́ kéèyàn máa you are sluggish, you are no, not here. Ìdí ẹ̀ nìyẹn tó ṣe wípé tí akọni àti ọlọ́yàyà bí wọ́n bá jọ ń gbé tí ọ̀rọ̀ wọn ò bá yí ara wọn, wọ́n lè máa jà. Torí ìgbà tí akọni ń retí wípé kéèyàn ṣe action kó ṣiṣẹ́, ó lè ṣègbà yẹn ni ọlọ́yàyà ń ṣeré. Ìgbà kan ni ìwájọ̀wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́, mọ ìwà fún oníwà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ọ̀kan lára àwọn òwe Yorùbá tí ó ti yí padà ni mọ ìwà fún oníwà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Tí a bá ti mọ ìwà ara wa, a ní máa jà. Ohun mìíràn ni wípé he or she is fearless. Kì í bẹ̀rù, ó láyà bí kìnìún. Ṣé mọ̀, ó lè dí à nǹkan. Ṣé máa ní díẹ̀ mi yóò dí ààrẹ. So irú wọn nígbà míì wọ́n máa ń jẹ́ oníjà. Wọ́n máa ń jẹ́ oníjàgídíjàgan ènìyàn. Ibi líle lẹ ti máa ń bá wọn. Ohun mìíràn ni wípé he or she is independent. Ó lè dá dúró. Kò nílò wípé bí mo bá rí ẹnìkan ni mo tó lè ṣe nǹkan. Rárá, ó lè dá dúró. Níwọ̀n ìgbà tí Ọlọ́run ti wà tó ti ràn lọ́wọ́, ó gbàgbọ́ wípé ohun gbogbo ni ṣíṣe. Ohun mìíràn ni wípé he or she is a commander. Bẹ́ẹ̀ ni, apàṣẹ wàá ni. Bó bá sì ti pàṣẹ, kò ì fẹ́ kéèyàn yí padà. Ohun tí ó bá ti sọ kò rí bẹ́ẹ̀. Tí ọkọ nínú ilé tó bá fi lè jẹ́ akọni, bó bá ti lè sọ báyìí, bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ rí. Ìyàwó gbọ́dọ̀ yẹ lọ́wọ́ wò, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kéèyàn náà máa farabalẹ̀ láti gbọ́ kí ni ìyàwó mi ní láti sọ tàbí kí ni ọkọ mi ní láti sọ. Tí ó bá tún wá jẹ́ pé ìyàwó ló jẹ́ apàṣẹ wàá tó jẹ́ akọni, ó lè máa pàṣẹ gan fún ọkọ rẹ̀ tí ó sì rò wípé bóyá gbogbo tóun bá ti sọ ni kọ́kọ́ máa ṣe. Irú eléyìí ó lè dá wàhálà sílẹ̀ nínú ìdílé. Jọ gbọ́ ìmọ̀ràn ara wa kí a sì jọ forí ẹ̀ tì síbi tó dáa bó ṣe yẹ ká máa gbé ayé nìyẹn. Mìíràn tún wá ní wípé he or she makes quick decision. Ṣé pé kì í fẹ́ kí èèyàn fi nǹkan falẹ̀, ó máa fẹ́ kéèyàn ṣe kíákíá bí ọ̀rọ̀ àwọn akọni ṣe rí nìyẹn. Ó lè wá take quick decision yẹn tán kó wá kábàámọ̀, ṣùgbọ́n ṣàfẹ́ ẹ ṣe kíákíá ẹ jẹ́ra mọ́ṣẹ́. Ṣẹ̀wọ̀n pa sọ wípé ó dára bí olórí. So ṣẹ̀wọ̀n ẹni tí ò bá ti fẹ́ kéèyàn fi nǹkan falẹ̀, ẹ tètè rí result, ẹ tètè rí àbájáde tí ẹ gbélé lọ́wọ́. So he or she makes quick decision. Ohun mìíràn tún ni wípé he or she wants changes. Ó máa fẹ́ ìyípadà. Kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan láti ọdún mẹ́wàá sẹ́yìn bẹ́ẹ̀ náà lẹ̀sìn tẹ̀síwájú lẹ ti ń ṣe. Rárá,
bóyá tí ń gbéṣẹ́ fún ilé iṣẹ́ kan tipẹ́ ó lè sọ wípé ẹ jẹ́ ká lọ ilé iṣẹ́ mi ká tún wo nǹkan táwọn náà lè ṣe kì í ṣe pé kẹ̀kẹ́ dúró sójú kan kó jẹ́ pé nǹkan kan náà lẹ́ ń ṣe ṣáá ó máa ń fẹ́ ìyípadà ẹ jẹ́ ká tún dán nǹkan mi wò ká wo àbájáde. ohun mìíràn ni wípé he or she talks ó máa ń rojọ́ níbi tó ti ń ṣàlàyé pé báyìí la ṣe máa ṣe ẹjọ́ rẹ̀ ó lè pọ̀ so he talks ó máa ń rojọ́. ohun mìíràn ni wípé he or she endures ó jẹ́ ẹni tó ń farada nǹkan bí ọkùnrin tàbí obìnrin tó bá jẹ́ akọni nínú ìgbéyàwó ọ̀pọ̀ nǹkan ni wọ́n máa ń fi ara dà bí ò bá ti la ẹ̀mí lọ ẹ rí wípé ó sì wà pẹ̀lú ìyàwó yẹn tàbí ó sì wà pẹ̀lú ọkọ yẹn pẹ̀lú gbogbo yòówù tí ojú rẹ̀ ń bá ń rí. ohun mìíràn ni wípé he or she loves project ó fẹ́ràn iṣẹ́ àkànṣe kó dáwọ́lé nǹkan kí nǹkan yẹn sì yọrí bí nǹkan pé tí ó mú kó rí iṣẹ́ ṣe iṣẹ́ àkànṣe tàbí kó dáwọ́lé nǹkan. ohun mìíràn ni wípé he or she loves public praise bẹ́ẹ̀ ni ó fẹ́ràn kí ènìyàn máa yin òun ní gbangba kẹ máa yìn kẹ máa sọ àwọn nǹkan tó ṣe fún yín kẹ máa ṣe ránkàdédé o ẹ pẹ̀lẹ́ sàn ẹ ṣeun gan arọwọ yín o ẹ̀yin lẹ wà ń bẹ bí ò bá sí ti yín ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ohun mìíràn ni wípé he has for merit before doing anything. ǹjẹ́ àǹfààní wà nínú nǹkan tẹ́ ní kí n ṣe yìí tí ò bá ti sáǹfààní kò sáyé so he has for merit before doing anything. ní báyìí a máa lọ síbi àìlera wọn